Allahu akbar. Ẹ jẹ́ ní Allahu akbar. Baba wa Sheikh Adam ọlọ́mọsábà sàlékún ìkẹ́ wọn. Baba wa Mudirul Markaz àti gbogbo ọmọ baba wa Sheikh Adam látòkìdílẹ̀ Suratu Quraish. Bismillahir Rahmanir Rahim. Li'ila fi Quraish ila fihim ri'lata shita'i was-sayf. Falyabudu rabba hadhal bayt alladhi at'amahum min ju'in wa amanahum min khawf. Mo kí gbogbo àwọn ìlàrí Ọlọ́run tó wà níkàlẹ̀ bí àwọn àfáà ṣe kí wọn. Kò sí bójú ṣe ń kán wa tó téèyàn gbọ́dọ̀ fi ẹ̀tọ́ àwọn ẹni Ọlọ́run dùn wọn. Ẹ dákun bí àfáà kọ́kọ́ ṣe kí yín tó kí yín lẹ́yọ kọ̀ọ̀kan èmi náà kí gbogbo yín Ọlọ́run má ṣe járí yín pẹ́. Ẹ dá gbogbo jàmá gẹ́gẹ́ bí n ta wá sí lónìí ẹ jẹ́ á ní subhanallah mili al-misan wa muntaha al-hilm wa mablaga ridha وسينة الأريس الحمد لله ملء الميزان ومنتهى العلم ومبلغ رضا وسينة الأريس والله أكبر ملء الميزان ومنتهى العلم ومبلغ رضا وسينة الأريس بابا مدير المركز الشيخ حبيب الله آدم عبد الله العلوري wọ́n ti tọrọ àlùbáríkà wọ́n sì ti gbó kọmọ jáde àfáà tí kálukú wa torí wọn pé síbí torí sẹ́kì tó ẹsẹ̀ dé lámúyẹ̀kún shay'an mọ̀sùkúra àti mọ̀sùgbọ́n àmọ́ látara àfáà àgbà àwọn náà lábẹ́ Ọlọ́run fún pé Ọlọ́run ò bó ṣe pé oore yìí Ọlọ́run mọ̀dé kù láíláí lẹ́nu bàbá wa àfáànlá Sheikh Dawood Abdul Mojeed Eleha nígbà tí wọ́n wà ní afila kan nílọrin jóni baba wa ń tú Suratul A'la baba ní sabbi isma rabbikal a'la alladhi khalaqa fasawwa walladhi qaddara fahada alladhi qaddara fahada ọba tó pín lọ́pọ̀lọpọ̀ báyìí èèyàn pọ̀ tí ń lọ lé kéwù ṣùgbọ́n kọ́lọ́run wá pín ìpín tiẹ̀ kórí bíi ti àfáwà Sheikh Ahmad Al-Mukhtar kò wọ́pọ̀ èyí náà ní túmọ̀ yìí pé nínú rẹ̀ bá dùn sóore tí ẹ náà ọmọ dá ni inú tí baba ṣe adama ń kọ wọn ní alifọdìlúta kọ sàmúhó rọṣọlọ wàlẹkọlẹ lẹ ahamadi mọkẹtẹmílò gbogbo tí ń jẹ́ òórùn oore pátápátá òun náà lọ́lọ́run parí fún afáwa Ahmad Ọlọ́run má jẹ́ ó bàjẹ́ àwa ń tẹ́wọ́ àdúrà ń sọ fún wa yìí pé Ọlọ́run má sọ pé ó ṣe mọ́ wákà bàbá wa fáńlá náà ni Ọlọ́run má sọ pé ó ṣe mọ́ Ọlọ́run má sọ pé ó ṣe mọ́ fáfáwa Mukhtar Ọlọ́run má sọ pé ó ṣe mọ́ kì í sú ẹ oore yẹn pọ̀ lọ́dọ̀ rẹ Ọlọ́run má sọ pé ó ṣe mọ́ subhana rabbika. وسلام على المرسلين والحمد لله رب العالمين مجدكم الله يا شيخنا عبد المجيد وحفظكم ورعاكم ẹ ṣeun bàbá Ọlọ́run mọ́sàájẹ́ lásọpẹ́ àtàṣepẹ́ ẹ wà láti bọ̀tán dáadáa wàlá Muhammad Rasulullah mo kí bàbá mi àgbà Sheikh Abubakar Al-Badawi Abdulsalam mo mọ̀ wọ́n dáadáa ni àjọ rúùtù gbogbo Lagos State kì í má ní Sùúrùlérè àtúndọ̀ lọ Kútọ́nù nígbà tí bàbá mi Aláyìnlá tá a fi wà ní NASFAT nínú tí mo mọ kírẹ́dìtì la bàbá nìyẹn bàbá ò kọ pé má jáná sí fẹ́ nìkan bàbá máa ní ìmáàmù Fásọ̀rọ̀ la máa ń pè wọ́n á ní wàásù yẹn ní lẹ́kṣọ̀ wọ́n lẹ́ẹ̀ máa jọ jáde nígbà yẹn dáwà ò tí ì bẹ̀rẹ̀ báyìí wọ́n máa ní kémi ó lọ jáná sí fáwọn àwọn ni mo ní kó ìbẹ̀rẹ̀ báyìí ẹ ṣáàjẹ́ ń lò bí mo ti gbé lẹ̀ yẹn bàbá Al-Mukhtar náà sọnù nínú lọ́dọ̀ bàbá inú rídọ̀ wọ́n láti ìmọ̀ ṣe wá sí báyìí tá a ti ń ṣe wá sínú dànfo ìbára yẹn mo fẹ́ yálò Sheikh Al-Abrar ẹ̀ sì sọ èmi náà rí wí hayakumullah bàbá Al-Badawi wọ́n wà ní ká lọ sí Kútọ́nù Àjàṣẹ́ gbogbo bẹ̀ là ń ti lọ mo kí yín mo fàná kí yín mo tún fò ní kí yín Ọlọ́run kọ́ járe pẹ́ ọlá nàbì lọ́dọ̀ Ọlọ́run nísìnyí báyìí